ọmọ ẹrú ní jẹ Ọọ̀ni, ọmọ òmìnira ní jẹ Láàfin, ọmọ òmìnira ní jẹ Ọọ̀ni, ọmọ jagunjagun ní jẹ nǹkan kan. Àwọn ìtàn tá à ń pa yìí ẹ jẹ́ ká dá dúró. Àwọn ìtàn yìí ẹ dá dúró. Nígbà tí ìtànkítàn bá gorí afẹ́fẹ́, kọ́mẹ́ǹtì tí ò dáa ni ẹ máa bá pàdé. Kọ́mẹ́ǹtì tí ò dáa lẹ ayé ò máa bá pàdé. Ta ló sojú ẹ̀ nígbà tí Ọ̀kànbí ojú ta ni nígbà tí Odùduwà bí ọmọ? Nígbà tí gbogbo àwọn ọmọ ń kúrò nílé tán ń lọ, ta ló wà ń bẹ̀? Nígbà tí Ifẹ̀ ṣẹ̀ ní àtètèkọ́dá ayé, ojú ta ló ṣe? Òwe Yorùbá sọ wípé ó ní àrọ́bá òun ni bàbá ìtàn. Ìdí tí àrọ́bá tí ó fi jẹ́ bàbá ìtàn òun ni wípé àrọ́bá yẹn ju ìtàn gangan lọ. Kò sí bá a ṣe pa ìtàn tí ò sojú ẹni tí ò ní lé. Ọ̀rọ̀ tó jẹ́ pé nígbà tó ṣẹlẹ̀ ó rù, ṣùgbọ́n nígbà tí wọ́n ó pa ìtàn ọ̀rọ̀ yìí, ọ̀rọ̀ ti sanra, ọ̀rọ̀ ti dàgbà, ọ̀rọ̀ ti gbó, ọ̀rọ̀ tó ti bímọ rẹpẹtẹ. Kí ló dé ẹ̀yin oní interview ìsọnù? Àwọn tó jẹ́ wípé followers ni wọ́n ń wá, tó jẹ́ wípé ẹgbẹ́ ìtàn tí ò dáa ka orí afẹ́fẹ́. Àwọn tó ń bá yín dá sí náà kò sí tí kò lè ṣẹlẹ̀, kò sí tẹ́ ẹ̀ lè gbọ́ lórí ìdásí, nítorí ọ̀pọ̀ interview yìí ń rùn yàn nínú. Kí ló dé tá a fẹ́ jẹ́ sùlùkòlù? Nígbà tí ọba Ọ̀yọ́ tí wọ́n wà láyé, ọba Lámídì Adéyẹmí tán ti lọ tán wà láyé, kò mọ̀ sírú awuyewuye yìí. Kò sí àjàni àtúkání láàrin ọmọ ìyá. Nígbà tí Ọọ̀ni rìṣà Òṣùmàlẹ̀ súnmọ́ ẹni èbìtì kímọ́pìrì, Ọọ̀ni Síjúadé tó lọ tàná, kò mọ̀ sí bó ti wulẹ̀ kó rí, kò mọ̀ sí wípé ìjà lọ́balọ́ba kò mọ̀ di wàhálà báyìí gbà yẹn. Tí ò bá tí ì sí social media, ọ̀nà tán fi ń jà náà wà nígbà yẹn, ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀. Kálukú àwọn ọba kọ̀ọ̀kan ló ń pa ìtàn láàfin rẹ̀. Ìtàn tí kálukú sì ń pa láàfin ẹ̀ fún ìlú rẹ̀ kò mú ìjà dání, kò mú ariwo dání. Gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run, mo rí lára àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n dá sí ọ̀rọ̀ lọ́balọ́ba yìí, ẹ ṣe kíyèsára ná. Bíbélì ó lòdì sí ahọ́n ẹ̀tàn, ètè èké, àwọn tí ń dá ìjà sílẹ̀. Ẹ ṣe kíyèsára ná. Ó yẹ kẹ́ kíyèsára o. Ọ̀rọ̀ tá a bá mọ́ dá sí, ẹ dá sí lọ́nà tí ó tu oníkálukú nínú ni. Ẹ dá sí lọ́nà tí ó tu oníkálukú nínú ni. Kì í ṣe kẹ́ ẹ dá sí lọ́nà tí ó tún mú ìrunú wá. Bí ọba ò bá bínú, tí ọba ò jà, kò sẹ́ni tó ń pìtàn ìlú ẹ̀ láì dáa tí ò ní fèsì. Kò sẹ́ni tí máa pìtàn ìlú rẹ̀ láì dáa tí ò ní dáhùn. Bí ọba ò bá sọ̀rọ̀, tí ìjòyè ò wí nǹkan kan, àwọn ọmọ ìlú bá gbọ́, tí wọ́n bá rí, tí wọn ò kì í sọ máa lè, bí wọn ò bá lè dá sí, bí wọn ò bá lè jáde sí, wọn ò kọ́mẹ́ǹtì lé lórí. Ẹ sì jẹ́ ká kíyèsára. Òmìnira ilẹ̀ Yorùbá ó wá ń kọ èmi lóminú. Kì í ṣèmi nìkan, púpọ̀ ọmọ ilẹ̀ Yorùbá ní òmìnira ilẹ̀ Yorùbá ló ń kọ lóminú. Nítorí wípé tá a bá gba òmìnira tán, kí ni ó ṣẹlẹ̀ gan? Òmìnira yẹn ò tí ì bọ́ sí. Ẹ wo bá a ṣe ń jèkúrò ọ̀ràn kó tán lọ́wọ́, ọ̀pọ̀lọpọ̀ tó ń gbọ́wọ́ rẹ̀ sáwo. Kí la mọ̀ tí ó ṣẹlẹ̀? Ìwọ ojú mi, èmi ojú ọ, o ní ọ̀dà òmìnira irú. Àmọ̀ràn mi ni wípé bóyá ká stop àdúrà lórí òmìnira ilẹ̀ Yorùbá. Ẹ jẹ́ gbogbo wọ́n wọ́n Nàìjíríà. Nítorí wípé n tí ń ṣẹlẹ̀ yìí, mi ò mọ nǹkan tá a lè fi wé. Ẹ wo lóyè Sunday Ìgbòho, owó baba Jami, ẹ wo akitiyan wọn lórí kí ilẹ̀ Yorùbá gba òmìnira. Ẹnu òmìnira tí wọ́n rọra rí, tí wọ́n fi lè wá sí ilẹ̀ Ọ̀yọ́ sí ilé, tí wọ́n tún lọ sí Ọọ̀ni, ààfin Ọọ̀ni. Ẹ wo ẹnu wọ̀nba tí wọ́n wálé, ẹ máa gbọ́ oríṣiríṣi awuyewuye lónírúurú tí a tún ń gbọ́ létí. Onírúurú ni wọ́n tún ń sọ nípa ẹ̀. Olóòótọ́ ìlú nìkan ló. Ẹ̀rù Yorùbá bà mí o. Tí ọba Awùjalẹ̀ bá fi Yorùbá ṣépè, ó yẹ kí ó ti san.
pẹ̀lú àdúrà náà bó ṣe tó yìí ó yẹ kó ti san. Àwọn onílẹ̀ Yorùbá ó yẹ kí wọ́n ti ré dànù nígbà tí ìṣe pé àbákú laṣọ ewúrẹ́. Ẹnu Yorùbá ò kò rí rárá. Bí èèyàn kan bá ti gbé tó dáa kalẹ̀ àwọn míì á tún jẹun tí ò dáa mọ́. Kí ló wá dé tẹ́ fẹ́ dàrin àwọn ọba rú, tẹ́ fẹ́ kọ̀yìn gbogbo àwọn ọba síra? Irú ìwádìí wèrè wo lẹ̀ ń ṣe tó jẹ́ wípé ó fẹ́ sùlùkòlù, ó dàbí bí aláǹgbá orí èṣù, ó dàbí abinilu ni. Tẹ́ fẹ́ bi àwọn ọba lura wọn, tẹ́ fẹ́ mú kí àwọn ọba, tẹ́ fẹ́ mú ogun wọ àárín àwọn ọba. Ẹ̀yin ọba ẹ dákun ẹ kíyèsára, ẹ kíyèsára ayé tá a ti ń gbé bọ̀ ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àkọ́dá ilẹ̀ Yorùbá tí ò sí irú ẹ̀ tó wá dé nsìn yìí, tó wá di èmi òjò sẹ́nìkà máa jagun ní sẹ́nìkà jagun kú ni. Téèyàn bá lómìnira ẹ jẹ́ ó fòmìnira rẹ̀, ẹ jẹ́ kó fi gbádùn ẹ̀mí rẹ̀, ẹ jẹ́ kó fi gbé kí ìlú gan, kí inú ìlú ó dùn, kí ìlú ó rójú kó ráàyè. Ọ̀rọ̀ yìí dàbí ẹni ìlú tó rójú tán títún wá ń wá ìrójú, títún wá káàkiri. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Gbogbo ẹ̀yin olùdásí ọ̀ràn yìí ẹ dákun torí Ọlọ́run ẹ stop ẹ̀. Ẹ̀yin tẹ́ ń dá sí lọ́nà tí ò dáa, ẹ̀yin tẹ́ ń sọ pé tẹ́ ń máa mọ̀ràn wá tó jẹ́ pé àmọ̀ràn yín rùn yàn nínú ni. Mo sì wá rí ìdásí àwọn àgbàlagbà wọ́n ní àgbà kì í wà nílùú kí orí ọmọ tuntun kó wọ́. Mo ti rí àwọn àgbà dáadáa, àwọn àgbà tó ń fẹ́ kí ìlú ó bàjẹ́, àwọn àgbà tó jẹ́ pé ọ̀rọ̀ ẹnu wọn tún ìlú ṣe ni. Mímí wọn lásán ó tu ìlú lára, tí wọ́n ti sọ ohun tó dára lórí ọ̀rọ̀ yìí, tí wọ́n sì ti bá wa gbé ìgbésẹ̀. Ọlọ́run yóò ràn yín lọ́wọ́. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ ràn wá lọ́wọ́ o. Tí ilẹ̀ Yorùbá tó bá dá wàhálà lẹ̀ láàrin ọba sọ́ba, tí ìlú bá tú, ta níbo náà fẹ́ gba Yorùbá sí? Ẹ rántí ìgbà tí Ghana nígbà tó tú, ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ghana ti sọ ara rẹ̀ dọmọ ilẹ̀ Yorùbá nígbà náà tí wọn ò ní ìrètí pé Ghana tún lè tòrò mọ́. Àwọn náà kó súnmẹ́kà wọ̀lú, àwọn sẹ́pẹ́pẹ́pẹ́ yẹn wọ́n kúrò. Níbo ni Yorùbá fẹ́ tú lọ? Níbo ni Yorùbá fẹ́ lọ? Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká rawọ́ lé nǹkan tó lè ba òmìnira ilẹ̀ Yorùbá jẹ́. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Orúkọ mi ò yàtọ̀, lẹ́ẹ̀kan sí Teju Glorious olóńfọn rere pé ẹ jọ̀wọ́ nítorí Ọlọ́run ẹ túwọ́ kẹ jáwọ́ nídìí ìdò, ẹ já gbómi lákaná. Good day.